tó Elédùmarè ọba ògóògo. Ah, jẹ́ kí n wo nǹkan kan tí mo lè ṣe náà. Yẹ kó read the caption. tó Ọlọ́run ọba tó ní ìkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣohun gbogbo, ọba jípọjọ kúdà. Elédùmarè, ìbà lọ́rẹ lónìí o. Ọba tó gbọngbọ́n tí ò fara ti nǹkan kan, ọba tí kìí tọrọ jẹ, bẹ́ẹ̀ sì ni ọba tí kìí tọrọ mu, ọba tó gbọngbọ́n tí ò fara ti nǹkan kan, ọba àná, ọba èní, ọba tí ó mọ bẹ títí láéláé, ọba tí kìí kú, ọba tí kìí tí, àìdìbàjẹ́, alásọtẹ́lẹ̀ ohun gbogbo. Olúwa, àwa fọpẹ́ fún ọ, a fìyìn fún ọ lákòókò tá a wà yìí, a sì tún bẹ̀ ọ́ lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Jẹ́ kí orílẹ̀-èdè jẹ́ kó gbàtura. Tí orílẹ̀-èdè bá wá gbàtura, a bẹ̀ Ọlọ́run ọba, ilẹ̀ Yorùbá jẹ́ kó gba ìdáhùndè. Jẹ́ kílẹ̀ Yorùbá ó gbàdáhùndè o, torí tílẹ̀ Yorùbá bá gba ìdáhùndè, òun láàfin ní sí lọ́wọ́ ewu, láàfin ní sí nínú hílà hílo, lọ̀rọ̀ wa ò fi ní já sásán lórílẹ̀-èdè yìí. Àti wáyé ọjọ́ ìbàlọ́ọ̀rẹ́ àti ìwọ̀ oòrùn ìbàlọ́ọ̀rẹ́, ìbà Elédùmarè ọba ògóògo, ọba àjíkẹ́, ọba àjígẹ̀, ọba afẹ́nifẹ́re, ọba àjùwàpè, agbenimọ́dẹ̀yìn, afúnimọ́ṣìrègún, ọba alógunlọ́lá, aníyìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gba ará àdúgbò, abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ìbà lọ́wọ́ yín lónìí o. Ẹ jẹ́ kó jú èmi Tàòfíìkì, ẹ jẹ́ ojú mi ṣe lórí ètò tí mo dáwọ́lé lónìí. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ tá a bá sọ lónìí, ẹ jẹ́ kó ní ipa lórí ìran mi nílẹ̀ Yorùbá, ilé tó jẹ mí lógún jù nù. Ọlọ́ọ̀bá láàánú jẹ́ kó rí bẹ́ẹ̀, kó ṣe bẹ́ẹ̀. Ẹ rí, láti bí ijọ́ mélòó kan ni mo ti ṣàdéhùn pé màá wá sórí ìkànnì yìí, wá fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ bí nǹkan ṣe ń lọ. Ṣùgbọ́n àìlera ò jẹ́, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé pírílólogó jí, ẹnìkan kì í bẹ́ òkùnrin ẹyẹ lórí ìtẹ́, pírílólogó máa jí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ṣe mí bí ibà bí ijọ́ mélòó kan, ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Tẹ́ bá wo omi, ẹ rí pé omi ò tí ì là tán dáadáa, pàápàá jùlọ imú ó sì dì síbẹ̀. Torí ẹ̀ ni ó jẹ́ kí n ti wá for a very long time. Ọpẹ́ ni fọ́lọ́run pa lè gbétò náà dìde lónìí pẹ̀lú akitiyan àti gbígbàdúrà Ọlọ́run ọba. Ṣé rí, ilẹ̀ Yorùbá need ìdáhùndè. Ilẹ̀ Yorùbá ó need ìdáhùndè. Ibi tí ọgbọ́n bá ti pọ̀ jù, ibi tọ́gbọ́n bá pọ̀, máa ṣòro kílẹ̀ ibẹ̀ ó tó gbérí. Torí Yorùbá fún ara wọn máa pa òwe, wọ́n ní àìfàgbàfẹ́ nìkan ò jẹ́ káyé ogún, àìfi àgbà fún ẹnìkan kò jẹ́ káyé ogún. Tá a bá gbà wípé àgbà lẹnìkan jẹ́ fún wa, kò ní rọrùn, kò possible kó má mú gbọ́nmi sí omi ò tó dání. Léléyìí tí ó mọ fà á tí ọmọdé ibẹ̀ kò ní fẹ́ finú hàn, àgbàlagbà náà sì ní fẹ́ fi inú tiwọn náà hàn nínú wọn ti rí. Ìdí tílẹ̀ Yorùbá fi rí bó ṣe rí lédè nínú. Ṣùgbọ́n kí lọ́nà àbáyọ sí àwọn ọ̀rọ̀ tó súyọ nílẹ̀ Yorùbá lẹ́nujọ́ mẹ́ta yìí? Kí lọ́nà àbáyọ? Òun là wá gbé wá
ọ̀nà àbáyọ náà ni òwe tí Yorùbá pa tó ní ká tẹ̀lé, tó ní àìfàgbàfẹ́nìkan ò ní jáyé ogún. A gbọ́dọ̀ fàgbà fẹ́nìkan. Even àgbàlagbà gan gbọ́dọ̀ mọ fààyè lẹ̀ fọmọdé káwọn náà ó fàìdí àti wọ́n lẹ̀. Ó wà lára tó kó bá ètò ilẹ̀ Yorùbá dọ̀la, tílẹ̀ Yorùbá ò fi gbèrú. Nípa ètò ọrọ̀ ajé, ilẹ̀ Yorùbá gbèrú. Nípa ètò àlàáfíà, àlàáfíà wà láàrin ìgboro. Inú igbó ilẹ̀ Yorùbá ni ò sálàáfíà. Inú igbó ilẹ̀ Yorùbá ni ò ti sálàáfíà. Ṣùgbọ́n àárín ìgboro àlàáfíà díẹ̀ ó sì wà. Ṣùgbọ́n ìfìmọ̀ṣọ̀kan tí máa jẹ́ kéèyàn ó débi gíga, tí máa jẹ́ kéèyàn ó kẹ́sẹ̀ járí, tí máa jẹ́ kéèyàn ó takàngbọ̀n pẹ̀lú àwọn alágbára lágbàáyé kò sí nílẹ̀ Yorùbá nítorí àìfàgbà fẹ́nìkan tí ò jẹ́ káyé ogún tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ nípa pé àìfàgbà fẹ́nìkan ò jáyé ogún, à ń sọ̀rọ̀ pé kò sí kí ni wọ́n máa ń pe, bó la ti máa ń pe Yorùbá yìí tó fi lè simple táwọn yóò fi understand ẹ̀ dáadáa. Wípé kò sí ìṣọ̀kan, òun ni àìfàgbà fẹ́nìkan. Àìsí ìṣọ̀kan náà là ń try láti sọ̀rọ̀ nípa rẹ̀. Kò sí ìṣọ̀kan. Kí sì ló fà á tí ò fi sí ìṣọ̀kan nílẹ̀ Yorùbá? Gbogbo wa la gbọ́n. Gbogbo wa pátá nílẹ̀ Yorùbá la gbọ́n. Bàbá mi Odòláyé Àrẹ̀mú sì kọrin kan, ó lẹ́ni tó gbọ́n mẹni tó gbọ́n. Ẹni tó gọ̀ nìkan ni ò mọra wọn, ṣùgbọ́n tá a bá sọ fẹ́ni tó gọ̀ yóò dìjàngbọ̀n. Àwọn tí wọ́n gbọ́n wọn mọra wọn. Àwọn tí wọ́n gọ̀ nìkan ni wọn ò mọra wọn. Ṣùgbọ́n tá a bá sọ fún wọn pé ìwọ gọ̀, yóò dìjàngbọ̀n, yóò dìjàkadì. Ìdínú tá a fi tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà á, tóníkálùkù fi ń fọ̀rọ̀ pamọ́ sínú, tá a fi ń wora wá ràn. Nǹkan sì ń bàjẹ́ nílẹ̀ Yorùbá lójoojúmọ́. Bó ṣe yẹ kí nǹkan máa rí, nǹkan ò rí bẹ́ẹ̀. Kò yẹ kí ilẹ̀ Yorùbá wà nírú ipò tá a wà lónìí. Kò yẹ ká wà nírú ipò náà. Gbogbo wa la ti gbọ́ ìtàn lóríṣiríṣi táwọn ọ̀jọ̀gbọ́n ti pa bí agbára ṣe kúrò nílẹ̀ Yorùbá. Kì í ṣe pé ìran Yorùbá ò lómìnira látẹ̀yìnwá. Òmìnira ń bẹ nílẹ̀ Yorùbá digbí tá à ń sì ń lògbà. Ṣùgbọ́n gbà tó dàkókò kan táwọn òyìnbó dé, wọ́n fọgbọ́n arúmọjẹ tàwọn bàbá wa. Wọ́n gba òmìnira yìí kúrò lọ́wọ́ wọn. Òmìnira yìí làwa ọmọ wọn wá ń wá kiri lórí ilẹ̀ lónìí. Tọwọ́ wa ò wá bà. Gbogbo ọgbọ́n àtinúdá àwọn bàbá wa àti lò, ọwọ́ wa ò bá òmìnira. Ìdí tí yóò sì jẹ́ kí òmìnira yìí ó rọrùn, òun náà nìṣọ̀kan tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀. Pé àìfàgbàfẹ́nìkan tí ò jáyé ogún, òun nìṣòro tílẹ̀ Yorùbá dojúkọ lónìí. Ẹ jẹ́ ká ti bí ìṣáná kíyèsí Ògùn. Tẹ́ ẹ bá wo ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láwùjọ wa tòní. Odidi àwọn ọba tá a gbójú okùn lé tí wọn ò jẹ́ ní àgbà mọ́. Àwọn ọba wa ń fi ìka lọ àwa aráàlú nímú wípé àmọ́ ń tà ń ṣe. Gbogbo ẹni tá a bá ti wá mú lọ́ba yóò wá dọ̀tá ìlú. Kò ní mú nǹkan pàtàkì tẹ́ ẹ lè rí tí ó jẹ́ nǹkan àṣà ilẹ̀ Yorùbá, àfi títà tó ń rìn wá eléyìí tí ń ṣàkóbá fún ètò ìdàgbàsókè wa. Ọ̀nà wo là ń gbà tá a fi ń tàpá sí ìdàgbàsókè wa? Onígbà tá a bá sọ àṣà wa nù, tá a sọ èdè wa nù, tá a sọ àwùjọ wa nù, tá a wá kó nǹkan ilẹ̀ òkèrè tá a wá bẹ̀rẹ̀ sí ní pọ́nlé, à ń embrace nǹkan ilẹ̀ òkèrè. Kò possible kó mọ́ hàn nínú economy wa. Kò possible kó mọ́ hàn nínú ìdàgbàsókè wa. Nítorí pé gbogbo ohun tó jọmọ́ tó ṣàsorọ̀ mọ́ ìdàgbàsókè, òun ni àṣà ìbílẹ̀.
ó wà lára ìdàgbàsókè ìlú kọ̀ọ̀kan lórílẹ̀ alààyè. Kò sí ìlú tí máa ń embrace culture oní culture tí máa ń dàgbà sókè. Ẹ lọ kọ̀rọ̀ tí mo sọ́lẹ̀ lónìí, kò sí ìlú tí ó máa pọ́n àṣà aláṣà lé tí ó dàgbà sókè o. Tẹ́ ẹ bá lọ chọ́ọ̀chì nígbàgbà, tẹ́ ẹ gorí òkè àràfá nígbà ẹgbẹ̀rún, tẹ́ ẹ ń bẹ Ọlọ́run pé ẹ fẹ́ kó fún ilẹ̀ Yorùbá ní dàgbàsókè, ẹ ní rí ìdáhùn sáàdúrà yín nítorí pé n tó yẹ kẹ́ fi gòkè ẹ ti jùnù. Ọlọ́run ti yọ̀ǹda ìrìn àjò ìran lóníranran fún wọn. Tẹ́ ẹ bá wo Chinese, ìran ẹ rí i pé mo sábà ń ṣàkàwé lórí ìran Chinese gan. Ìran Chinese, gbogbo ìdàgbàsókè tí wọ́n nílé ayé wọn lórí èdè wọn ni àti lórí àṣà wọn. Àṣà Chinese ní Chinese ń tà sínú ayé àti èdè wọn láwọn èèyàn ń rí pé ó yàtọ̀ ni wọ́n fi ń lọ ń tẹ́wọ́ gbà. Àṣà British ní British ti tà káàkiri ayé. Wọ́n ta èdè wọn àti àṣà wọn sáyé. Ayé tẹ́wọ́ gbà lórúkọ Britain fi ń fò lókè lálálálá tẹ̀ ń wò. Amẹ́ríkà gbọ́n. British ló colonize Amẹ́ríkà. Amẹ́ríkà wá ra mú díẹ̀ nínú ìwà bìrìtìkó. Wọ́n yọ, wọ́n wá fi àdádálẹ̀ tiwọn, tọ̀dọ̀ tiwọn tó jáṣà tiwọn, wọ́n fi gbẹ̀lẹ́gbẹ̀ẹ́. Làwọn náà fi ń fò lókè lálálálálá. Tó bá jẹ́ pé ti British ni wọ́n kó lẹ́yìn lókè táwọn náà ń fò lókè lálá, British ni ó mọ̀ gbè, kò ní gba Amẹ́ríkà láéláé. Bẹ́ẹ̀ ni oníranran ìlú lọ. Bí Russia ṣe rí nìyẹn, bí Germany ṣe rí nìyẹn, bí àwọn ìran Saudi ṣe rí nìyẹn. Bẹ́ẹ̀ ni India ti ń dàgbàsókè lọ́wọ́lọ́wọ́. Nínú àwọn ìlú tí ń dàgbàsókè lọ́wọ́lọ́wọ́ nínú ayé ni India wà. India tó bá dọ́dọ̀ yín, ẹ lè rí kí India ò gbé ìbò, kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú èdè òyìnbó, bọ́ bá ṣe rí gàtàgàtà ni wọ́n sì máa sọ. Ẹ sì máa tẹ́wọ́ gbà á. Ṣùgbọ́n àṣà wọn kò ní kú ń bẹ̀. Sorry. Ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́. Nítorí pé ìran India, ẹni tó bá ti ṣiṣẹ́ pẹ̀lú wọn rí, tí India bá jí láàárọ̀, tẹ́ bá pàdé ẹ̀ ní ọ́fíìsì, tí ò bá fi dọ́ọ̀tì síbí, ẹ rí nǹkan kan níbi aṣọ ẹ̀ tó lẹ̀ mọ́. Eléyìí ní ń ṣàfihàn pé àṣà wọn, wọ́n sì gbé wá sílùú onílùú. Débi pé nínú, kódà kó jẹ́ hòtẹ́ẹ̀lì náà wà, yàrá hòtẹ́ẹ̀lì náà wà, ẹ sì rí nínú ibi tí wọ́n máa kọ́rídọ̀ ibi tí wọ́n máa ń gbé nínú yàrá wọn, wọ́n ó tẹ àṣà wọn lẹ̀ ń bẹ̀ tí wọn ò ní fi ilẹ̀ láéláé. Wọn ò dẹ̀ ní tìtorí rẹ̀ jẹ́ orú oúnjẹ tẹ́ ẹ̀ bá ń jẹ, oúnjẹ ọ̀dọ̀ wọn tí wọ́n ti mọ̀ náà lẹ́ẹ̀mọ́ rí tí wọ́n mọ̀ jẹ. Bọ̀ àwọn ń pariwo gbogbo fọ́múlà tá à ń lò pátá láti fi wá ìdàgbàsókè sílẹ̀ aláwọ̀ dúdú. Àṣà alẹ̀ òkèrè ni. Àṣà alẹ̀ òkèrè ó ní ò jẹ́ kí ilẹ̀ aláwọ̀ dúdú ó gbèrú. Òun ló sì hàn fẹ́ ti ilẹ̀ Yorùbá dọ̀la. Ẹ sì lè gbèrú àyàfi kẹ́ embrace culture yín. Àyàfi kí ìran èèyàn dúdú kí wọ́n embrace culture wọn. Òun lè fi lè gbèrú. Ọ̀nà wo là á gbà embrace culture ẹ̀? Ẹ lọ ṣiṣẹ́ lórí èdè yín. Iṣẹ́ ń bẹ fún ìran aláwọ̀ dúdú lórí èdè wọn, pàápàá jùlọ ìran Yorùbá tó jẹ́ ìran tèmi. Èdè wa ṣe pàtàkì, ẹ já lọ ṣiṣẹ́ lórí ẹ̀. Èdè Yorùbá ti ń ní àkùdé. Àkùdé ti wọ̀, àbàwọ́n tí ń wà lára èdè wa. Àbàwọ́n tá a bá sì wà very careful, àbàwọ́n yẹn bí ó ṣe máa lọ gbére ni. Yóò máa lọ gbére. Àbàwọ́n yìí lèmi wá ṣiṣẹ́, lèmi ń sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí. Torí tí ilẹ̀ Yorùbá bá lòun wá òmìnira, ẹ lọ ṣiṣẹ́ lórí èdè yín, ẹ sì ṣiṣẹ́ lórí àṣà yín. Àwọn nǹkan yìí lè fi yàtọ̀ láyé, táyé ó fi mọ̀ yín pé ẹ yàtọ̀.
àwọn ìlú kan wá ń bẹ lágbàáyé wọ́n wá embrace èdè Yorùbá àti àṣà Yorùbá, wọ́n ti bọnú àṣà tiwọn. Yorùbá tó láṣà gangan wọ́n ń ta àṣà rẹ̀ dànù débi pé ọmọ tá a bá bí, Yorùbá dẹ̀ pa òwe kan, wọ́n ní òòṣà tá a bá ṣe, tá a lé ọmọ kò ń di rẹ̀, òòṣà náà ṣe tán tí ó parun nù. Gbogbo iṣẹ́ tá a bá ń ṣe tá a bá fẹ́ kọ́ ọmọ wa mọ̀ nípa rẹ̀, wọ́n débi òwò ọmọ lọ. Iṣẹ́ yẹn ò ní tẹ̀síwájú tá a bá lọ tán. Ó ní ń ba èdè Yorùbá jẹ́. Igi làwọn òbí ń yọ sọ́mọ wọn nínú ilé pé don't speak vernacular. Wọ́n ń pe èdè bàbá abínibí tiwọn ní vernacular. Wọ́n wà tó yọgi sọ́mọ wọn, wọ́n lù ú. Wọ́n wà tó fẹjọ́ sùn tíṣà pé ẹ máa kọ́ ọmọ yẹn ní èdè ilẹ̀ òkèèrè dáadáa o, torí Yorùbá rẹ̀ pọ̀ tí ń sọ́nlé. Lélẹ̀ tí ń ṣàkóbá, àwọn àmọ́ gbàdúrà kọ̀rọ̀ pé Ọlọ́run dákun jẹ́ kí ilẹ̀ Yorùbá yóò gbòòrò. Bóun ní ilẹ̀ Yorùbá ó ṣe gbòòrò nígbà tí èdè Yorùbá ń sọnù lójoojúmọ́? Ẹ wọ́n á expect kí ilẹ̀ Yorùbá ó gbòòrò. Bóun ló ṣe gbòòrò? Bóun ló ṣe fẹ́ gbòòrò? Bóun lèdè Yorùbá ṣe fẹ́ gbòòrò nígbà tẹ́ ń sọnù lójoojúmọ́? Ìdí nìyí tí ń ṣàkóbá fún ìran Yorùbá lójoojúmọ́, tó jẹ́ pé tá a bá ṣe ètò ìdìbò nílẹ̀ Yorùbá, tá a bá yàn wọ́n lọ sáàárín gbùngbùn pé ẹ lọ sojú wa wá, ẹ ní rọ́mọ tí ó sojú Yorùbá. Láti 1960 up to date, the only person tá a rí ọwọ́ rẹ̀ lókè lálá tá à ń sì ń rí dọ̀la, òun náà ni bàbá wa Awólọ́wọ̀ tó ti filẹ̀ ṣaṣọbúra. Wọ́n ní àṣedáadáa ara ayé ní máa múni rántí ará ọ̀run. Àṣedáadáa àwọn tí ń bẹ nílé ayé ní máa múni rántí ará ọ̀run. Ní tí ń bí ọ̀rọ̀ Awólọ́wọ̀ ńlẹ̀ Yorùbá dọ̀la nù. Nígbà táwọn ará ayé ò bá mọ ibi tí wọ́n test, tí wọ́n fọwọ́ kàn, á mọ rántí àwọn èrò ọ̀run, àwọn tó ti lọ. Ẹ wá wò ó, ẹ fojú sùnùkùn ẹ fi wò ó. Ta lẹni tá a yàn ńlẹ̀ Yorùbá pé kó lọ sojú Yorùbá tí wọ́n má bọ̀bọ̀ wá fúnran Yorùbá? Kò sábọ̀. Wọn ò sì ní lábọ̀ nítorí pé àwọn fúnra wọn ti sọ èdè Yorùbá nù àtàṣà Yorùbá kí wọ́n tó kò lé, láti rí lára wọn pé kò sí ti ń jẹ́ Yorùbá lára wọn mọ́. Irú ẹni tó fẹ́ ṣẹlẹ̀ lÉkòó táwọn èèyàn tètè dènà rẹ̀. Ó ní bàbá rẹ̀ Yorùbá ni, ṣùgbọ́n kò sámì Yorùbá lára rẹ̀. Ìkesùkú gan ń bẹ lára orúkọ tó ń jẹ́. Ó kàn fi Gbádébọ̀ kún nígbà tó fẹ́ ṣètò ìdìbò. Ó wá lọ dé, ó fẹ́ darí Èkó, ilẹ̀ Yorùbá. Làwọn ọ̀jọ̀gbọ́n fi kóra wọn jọ pé èèwọ̀ rèé. Ṣé bí ilẹ̀ Yorùbá ṣe padà dàrí? Ṣé ẹ ṣe rí àmì tẹ́ ẹ rí yẹn? ń bọ̀ tó máa ń sọ pé àwọn aládé gbogbo ara ló yẹ ká máa dẹ́dẹ́ o. Irú rẹ̀ tó ń bọ̀ lọ́jọ́ ọ̀la. Irú rẹ̀ ń bọ̀. Wọ́n fi lọ̀ wá lÉkòó nù, wọ́n tún fi lọ̀ wá ní àbòmíì tá à ní mọ̀. Wọ́n fi lọ̀ wá ní àbòmíì tá à ní mọ̀. Ẹ jẹ́ kí àṣà Yorùbá àti èdè Yorùbá ẹ jẹ́ ó jingiri lára àwọn tí ó bá máa aṣojú fún wa. Ibi tá a ti ń get it wrong lójoojúmọ́ nù. Ẹ mọ̀ pé ọmọ tí ò bá mọ̀ túmọ̀ òwe pé àkòyìn sí ìyá ẹni ìpanilẹ́rìn, tí ò bá mọ̀ túmọ̀ òwe, Yorùbá ni máa pa òwe yẹn o. Tó bá rí àkòyìn sí ìyá rẹ̀ yóò kọ́kọ́ bú ẹ̀rín tínú ná, bí ò tiẹ̀ tí ì bú síta, ẹ rí lójú rẹ̀ pé eléyìí tí ń fi ìyá rẹ̀ sí yẹ̀yẹ́. Ìtì ń ṣẹlẹ̀. Yorùbá sì ni máa pa á lówe pé àkòyìn sí ìyá ẹni ìpanilẹ́rìn. Bọ̀ sẹ́yìn rò pé níbi tá a bá délé nì, àkòyìn sí ìyá ẹni láàrin àwọn ọmọ Yorùbá tuntun tẹ̀sẹ̀ ń bì kò ní máa pa wọ́n lẹ́rìn. Èmi ò rí bàbá wọn tí ń bọ̀, yóò kàn kí n daddy you are welcome. Ìṣẹ́dọ̀ kó gbẹrù lọ́wọ́ bàbá rẹ̀ kò ní ìgbà, yóò bú sẹ́rin ni, ó lè béèrè pé kí ló bá wọn mú bọ̀, ẹni tí ẹrù wà lọ́wọ́ rẹ̀ kò tí gbà. A ti sọ àṣà wa nù. Yorùbá wa ń pè ní ọ̀làjú. Meanwhile kì í ṣe ọ̀làjú ni. Rándanràndan náà ń pè, kì í sọ̀làjú. Ibi ilé mi wá ń lọ. Nínú ètò òṣèlú ilẹ̀ Yorùbá,
ibi tí gbogbo nǹkan ti wá mẹ́hẹ̀ wá òun náà ni àṣà àti ìṣe tá a sọnù. Ibi tí nǹkan ti mẹ́hẹ̀ nìyẹn, tí gbogbo ẹ ti fọ́jú pọ̀ tí ò ti lójúmọ́. Kí ló fọ́ lójú? Ẹ wo bàbá wa Bọ́lá Ahmed ọmọ Tinubu, ẹ wo ètò ìjọba wọn, ẹ wo ètò ìjọba ọkùnrin kan tí wọ́n ń pè ní mínísítà wọn, tó ń pè ní Báyọ̀ Adélábù. Ẹ wo ètò ìṣèjọba rẹ̀. Irú Báyọ̀ ǹjẹ́ ó yẹ lẹ́ni tá a fi lé lọ́wọ́ pé òkè o máa darí ìlú? Bí irú ẹ̀dá èèyàn tó jẹ́, ẹ fi irú Báyọ̀ Adélábù ẹ fi kọ̀ǹpíà Olúwo, Tẹ̀lúwàn. Ẹ fi kọ̀ǹpíà Olúwo, ẹ fi kọ̀ǹpíà bàbá wa Ṣàngó Ògbómọ̀ṣọ́ tòní, ẹ tún fi kọ̀ǹpíà ìmáàmù Ògbómọ̀ṣọ́ tòní, Dr. Taliat. Ẹ fi kọ̀ǹpíà gbogbo wọn. Gbogbo wọn ní kùdìẹ̀kùdìẹ̀ ń bẹ látara wọn nípa ìhà tí wọ́n kọ sí àṣà àti èdè Yorùbá. Wọ́n kàn ń sọ Yorùbá lẹ́nu ni wọn ò mọ ìtumọ̀ nǹkan tó ń sọ. Gbogbo wọn tẹ̀ ń wò, tẹ́ bá gbọ́ Yorùbá lẹ́nu wọn, wọn ò gbọ́ Yorùbá o, wọn ò gbọ́. Ẹni bá gbọ́ Yorùbá yìí sọ bí wọ́n ti ń sọ yẹn. Ẹni bá gbọ́ Yorùbá kò ní sọ bí wọ́n ṣe ń sọ yẹn. Ìdí nìyí tí mo ṣe ń try láti control Eniola o, wa something is wrong here. Ẹ káàárọ̀ o, mo ń gbádùn yín. Mo fẹ́ mute kìíní ni. Yes, ó ti mute. Yeah, mo ń listen sí yín bàbá. Ẹ káàárọ̀, mo ń gbọ́ yín. Níbo ni mo ti ń? Láti Èkó ni. Ṣé ẹ fẹ́ dá sétò ni? Ní àdúgbò Àgbàdo. Ẹ dá sí, mo fẹ́ gbọ́ nǹkan tẹ́ fẹ́ sọ. Mo ń gbọ́ yín. Àṣà tó sọnù nílẹ̀ Yorùbá. Àṣà, ṣé ẹ ń gbọ́? Ẹ listen sí mi dáadáa. Àṣà tó sọnù nílẹ̀ Yorùbá. Ẹnìkan ló ń kàn sí mi látòrí TikTok. Àṣà tó sọnù nílẹ̀ Yorùbá àti èdè wa tí a embrace, ó wà lára gbogbo wàhálà tẹ́ rí nílẹ̀ Yorùbá lénìí. Nǹkan tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ nìyẹn. Gbogbo àwọn ọba Olúwo ni o, ọba Ògbómọ̀ṣọ́ ni o, ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni o, tẹ́ ẹ rí tí gbogbo ẹ̀ ń dàrú gùdùgùdù yẹn, kò sílè tó gbọ́ Yorùbá nínú wọn, wọ́n kàn ń sọ ni. Téèyàn bá gbọ́ Yorùbá, àkókò wà tá a máa ń sọ àwọn ọ̀rọ̀ kan, àkókò wà tá a gbọ́dọ̀ sọ nǹkan kan, tá a dákẹ́, tá a máa wò. Òun ni mo ṣe wá fi ń compare àwọn tó jólóṣèlú nínú wa. Tẹ́ ẹ bá wo irú man tán pè ní Báyọ̀ Adélábù, Minister for Power fún bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ rí wípé Yorùbá ò yé sí. Yorùbá ò yé máa yẹn sí. Tí Yorùbá bá yé sí ni, kì í ṣe step tó take yẹn ló yẹ kó take. Ẹ yọ subsidy lórí àtijẹ àti mú orílẹ̀-èdè, ẹ mọ̀ pé kò sí bí ó ṣe ní nira tẹ́ bá ti yọ subsidy lórí ọ̀rọ̀ epo. Ó wá tó go ahead, ẹ lọ yọ torí iná. Iná tó jẹ́ pé òun ló kọ́kọ́ mú problem bá àwọn èèyàn láyé, òun ló kọ́kọ́ da economy Nàìjíríà rú, tó sọ àwọn èèyàn dọlọ́kadà, ó sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó jẹ́ tailor, ó sọ wọ́n dẹni tí ń tata kiri, ó sọ ẹlòmíì, many people ló fi iṣẹ́ ẹlẹ̀ tí lọ́ ṣiṣẹ́ mi nítorí iná.
àìmọye àwọn èèyàn tẹ́mi wọ́n ti bọ́ nítorí ọ̀rọ̀ náà, àìmọye iléeṣẹ́ tó ti kúrò Nàìjíríà nítorí ọ̀rọ̀ náà. Tẹ́ bá fẹ́ revive Nàìjíríà kì í ṣe gbogbo kí ni ilẹ̀ ẹ̀kọ́ papọ̀ lẹ́ẹ̀kan náà, ó wá choke everybody, kò jẹ́ kí everybody lè think normal mọ́. Ẹ lọ́wọ́ crisis everywhere. Tí level tá a dẹ̀ ń bá lọ yìí tó bá fi lè wọ level tí Kenya bá dé tí wọ́n fi ń reject government wọn, bàbá tó Bọ́lá Ahmed Tinubu yóò sọ opportunity tí Yorùbá ní lọ́wọ́lọ́wọ́ yóò sọ nù, yóò bàjẹ́. Kò sí, mo dẹ̀ ṣe example kan no last video mi, mo ní anybody tẹ́ ẹ bá rí tó bá jẹ́ baálé ilé tó fẹ́ tọ́jú ilé kò ní lọ́mọ jàmàlà àti gbẹ̀gìrì ń ta kó a máa sọ fún ìyàwó àtọmọ ẹnu lé pé ẹ ní sùúrù yóò da, pé ẹ má wọ́ọ̀rì kó tó dalẹ̀ àárín nǹkan fún yín tẹ́ jẹ, òun dẹ̀ ti jàmàlà níta àti gbẹ̀gìrì. Irú level tí wọ́n fi ń control Nàìjíríà nìyẹn, which is not supposed to be. Nígbà tẹ́yìn ní problem private jet ń jò ní ẹ̀kí private jet ti yín mọ́lẹ̀ ẹgbẹ́ travel tó jẹ́ personal use yín. Eléyìí tó yẹ kí Nàìjíríà ó rà fún yín, Nàìjíríà ń deliberate lórí ẹ̀ lọ́wọ́ ní house bí wọ́n ṣe fẹ́ rà á pẹ̀lú owó rọ̀gùnrọ̀gùn. Ẹ̀yin mọ mínì pé kí èèyàn ó lo nǹkan government, but ẹ mọ mínì kí aráàlú enjoy government. Ẹ mọ mínì ẹ̀. That is the essence. Àìdẹ̀gbọ́ èdè Yorùbá òun ló ń kọ́ sí problem tá a ní ní country yìí, especially ìran Yorùbá ló ń fún wa setback. Tá a bá ń sọ̀rọ̀ nípa òmìnira, many people will go against it. Wọ́n ní kí ni wọ́n ń wí sọ̀rọ̀ òmìnira ní báyìí sìn. Yorùbá ní ìdí òmìnira, èdè wa ni ò jẹ́ káwọn ọ̀pọ̀lọpọ̀ understand nǹkan tó ń pè ní òmìnira, wọn ò mọ mínì ẹ̀. Òun ni mo ṣe ń pariwo ń gbà yẹn pé bàbá wa Bánjí Akíntóyè tó lọ jókòó sẹ́yìn odi, he is not working for the òmìnira again anymore. Ìjókòó sẹ́yìn odi wọn kò rán kankan. Come home, tell your people, campaign to your people, give awareness to your people, let them know the reason why you are standing up for them. Jẹ́ ká mọ mínì tó fi ń dìde. Ọ̀rọ̀ òmìnira ò yé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ni ò jẹ́ kí wọ́n embrace Yorùbá nation. Wọn ò mọ̀, kò clear sí wọn. Ibi tá a ti ní problem rèé, a dẹ̀ ń pariwo lọ́tún lósì, gbogbo nǹkan wá stand still nílẹ̀ Yorùbá. Àwọn èèyàn wá ń sọ fún wa pé ká take advantage opportunity tá a ní sìn, ká padà sóko. Oko owó la fẹ́ padà sí nígbà tí gbogbo inú igbó ti di igbó Fúlàní. Wọ́n ti sá lọ. Like my dad, bàbá tèmi farmer ni. Bàbá mi nígbà léyà tá a lọ lé, bàbá mi ń sọ fún mi pé jọ́wọ́ lòun ti lọ sóko gbẹ̀yìn. Pé lẹ́yìn tọ́pẹ́ bá pọ́n làwọn máa bẹ àwọn táwọn mọ̀ pé ọdẹ máa wà pẹ̀lú àwọn láti lọ kó ẹyìn tí wọ́n fi ṣepo. Pé other things wọn lè ṣe because màálù ò ní jẹ́ kí wọ́n kò ní jẹ́ káwọn nǹkan yẹn survive. Ibi tá a ti ní issue ní, a dẹ̀ ń complain fún gọ́ọ̀mẹ̀ntì sọ pé ká take advantage. The same problem tí Buhari ní nígbà tiẹ̀, just simple mathematics. Ẹ fẹ́ kí GDP Nigeria grow, you want Nigeria GDP to grow. Ẹ mọ́ bọ́dà ẹgbẹ́ tì. Ẹni tó láàánú ìlú ìlójú kò yẹ kó gbé bọ́dà tì. Nǹkan tó yẹ kó kọ́kọ́ ṣe ni kó kọ́kọ́ stock oúnjẹ. Tó mọ̀ pé ó lè calculate pé okay for the next 2 years nínú gọ́ọ̀mẹ̀ntì mi tí n bá ti bọ́dà ebi ò ní para ìlú mi. But they don't care. But ẹ bá wá ra àwọn airline tí wọ́n mọ̀ support wọn torí pé capitalist kan náà gbogbo wọn. Issue kan bẹ́ẹ̀ lẹ́sìn tí mi fẹ́ fight bàbá Bọ́lá Ahmed Tinubu sí tó ń dùn mí jù, ó máa ń dùn mí tí n bá ti rí. Kí ló ń dùn mí bẹ̀? Àwọn ọ̀nà tá a ní gbogbo ìjókòó Ọ̀tà ń bì báyìí. Ewé company tó wà ní ìjókòó Ọ̀tà tí gọ́ọ̀mẹ̀ntì ń gba tax lọ́wọ́ wọn. Ewé company tó wà ní ìjókòó Ọ̀tà nìkan láti Adó-Odò Ọ̀tà wá sáàárín Ọ̀tà bíbà láàárín Ṣàngó ń bí. Ewé company tí ń bẹ ní ibẹ̀ yẹn tí wọ́n dẹ̀ ń control economy Ogun State. Ọ̀nà ibẹ̀ ló brutal jù. A ti gbà pé Dàpọ̀ Abíọ́dún bóyá pa ẹ̀ ò ká. But federal government ò tiẹ̀ wá rí sí gbogbo bí rárá. Ẹ̀ wá lọ ńlá ọ̀nà ẹlẹ́fẹ́ la ọ̀nà láti Badagry lọ Sókótó inú igbó. Kí lẹ fẹ́ fi inú igbó yẹn ṣe for now?
àwọn aráàlú tó jẹ́ taxpayer fún wọn lọ́nà tán fẹ́ rìn lọ́la ọ̀nà nugbó. Definitely you are just creating opportunity for the rich people. You are trying to neglect the masses. Nǹkan tí mi ń try láti sọ nìyẹn. It's a simple mathematics. Téèyàn bá ní àánú ìlú yìí lójú, aráàlú ló máa jẹ́ lógún, ló máa jẹ́ first thing fún, kì í ṣe economy ìnana tán plan yẹn. Ṣé ìgbà táwọn tí wọ́n ṣe wàhálà lórí ọ̀rọ̀ òṣèlú tí wọ́n wá kú tán, ìgbà ilẹ̀ wá ṣe pé ti revive economy? You want to force life out of us. Káwọn èèyàn ó kú dànù ká lọ para wọn. Lẹ́nu ìròyìn tá a gbọ́ láàárọ̀ yìí, ẹ lọ wo èèyàn tí wọ́n para wọn tó commit suicide lẹ́nu àná sí èní tá a sọ̀rọ̀ yìí tó commit suicide nínú economy Nàìjíríà yìí. Ẹ lọ wò ó. Àwọn ń try láti persuade government already. Àfi títẹ bá máa gbọ́ wọn ní kíníkan àwọn fẹ́ ṣe, mo kàn ń wò báyìí pé jọ́ọ̀ la fẹ́ bọ́ ń bẹ̀, jọ́ọ̀ la fẹ́ bọ́. So nígbà táwọn Yorùbá bá ń perform woefully báyìí, kí ló fà á tí wọn ò fi rí nǹkan kan ṣe, tí Yorùbá ò fi fakọyọ nínú gọ́ọ̀mẹ̀ntì tó wà ń ta? Ní àìgbọ́ èdè Yorùbá tó, tí mò ń try láti sọ, àti culture Yorùbá tí ò sí lára wọn. Ẹni tó bá ní culture Yorùbá, àwọn bàbá tiwa táwa gbọ́njúmọ̀ tó jẹ́ bàbá wa, a mọ bí wọ́n ṣe ń control lé nígbà yẹn tí wọ́n níyàwó 4 5. Wọ́n ti màsìkò tí ẹ gbọ́dọ̀ ní nǹkan, ó lásìkò àgbàdo, ó lásìkò oṣù, ó lásìkò ìgbà tí wọ́n lọ ká obì, ó lásìkò ìgbà tá a ká kòkó, ó ní bí wọ́n ṣe arrangement pé everything yóò wà normal. Tí wọn ò dẹ̀ ní jẹ gọ́ọ̀mẹ̀ntì lówó. But now, àwọn Yorùbá tó ń grow lénìí kò sí Yorùbá lára wọn mọ́. Àfi wá foreign idea. Àwọn British ló máa ń ṣe me and my wife. Ìwọ tó bá, as an African man, you cannot say you and your wife alone. Nígbà wọ́n fi train wa ni pẹ̀lú extended, wọ́n train wa bẹ́ẹ̀ ni. We should be able to cater for people in need. Tó bá close bẹ́ẹ̀, but òyìnbó ò rí bẹ́ẹ̀. Tá bá ní ká máa fi wá tí wọ́n hùwà, òun ló ń dá wàhálà lẹ̀ sílẹ̀ Yorùbá lénìí. Àwọn èèyàn á rí ẹ pé ó ní problem wọn dẹ̀ ní bẹ́ẹ̀ kan rí ẹ. Wọ́n á fẹ́ kó máa dá problem ẹran. Wọ́n á fẹ́ kó máa dá. Ìjọ́ wo lẹ fẹ́ ṣe gbolé dà? Ilẹ̀ Yorùbá ò rí báyìí láti lẹ̀. Òun ló múrú Olúwo tó lọ ń ṣe nílẹ̀ ní Mẹ́kà táwọn èèyàn ń complain fún, kò gbọ́ Yorùbá. Ẹni tẹ́ fi sọ́ba ò gbọ́ Yorùbá, ṣó gbọ́ ni? Ó kàn ń sọ Yorùbá lórí ahọ́n ni, kò mọ̀ mí ní nǹkan tí sọ. Bólúwo ṣe wà yẹn, kò gbọ́ Yorùbá yẹn. Tó bá gbọ́ èdè Yorùbá ó complex kọjá báwọn yẹn ṣe ń rò ó. Ṣé Ṣàngó Ògbómọ̀ṣọ́ gbọ́ Yorùbá? Ẹ bèrè question lọ bàbá yẹn, ṣó gbọ́ Yorùbá? Kò gbọ́. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò gbọ́ Yorùbá. Olómọ àwọn méjèèjì máa kọlu ra wọn. Tá bá gbọ́ Yorùbá ni. Ẹ wo, ilẹ̀ Yorùbá need ìdáǹdè. Iṣẹ́ ń bẹ fún wa láti ṣe tó tóbi. Kò yẹ kí gbogbo nǹkan sọnù tán. Àwọn kíní yẹn ṣì wà pẹ̀lú wa, but àti àwọn dànù kò sọnù àwọn nǹkan tá bàbá yẹn ṣiṣẹ́ fún nígbà yẹn. Nígbà tí Awólọ́wọ̀ nìkan single-handedly tó lè organize kí ni wọ́n máa ń pe àwọn company Oòduà investment. Àwọn rí Cocoa House ń bẹ̀, àwọn rí gbogbo ẹ̀ ń bẹ̀, Wema Bank ara Oòduà investment ni. The 6 states Yorùbá state ló ní Wema Bank. Tó o bá ti gbọ́ ṣẹ̀ ń gbọ́ lẹ́nu mi nìyẹn. The 6 states ló ní Wema Bank. Wema Bank is one of the strongest bank in Nigeria lónìí. Tá à ń sọ̀rọ̀ olótẹ̀ strong jù. Zenith Bank ò lẹ́gbẹ̀ẹ́ bó ṣe wà yẹn. Bí Wema Bank ṣe wà, ó lè ra Zenith Bank pa. Ẹ lọ béèrè question lọ́wọ́ mi, ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó bá mọ̀ dáadáa nípa ẹ̀. Ní tí Wema strong gidi. Let me now tell you something. Airport Hotel tó wà ń Kẹjà ń bí báyìí ní Awólọ́wọ̀ way ara Oòduà investment ni. Ẹ lọ wo hotel yẹn. Bó Oòduà investment ṣe pọ̀ lọ nìyẹn o. Many still tí mi tó lè mention, but why tó jẹ́ pé nǹkan táwọn Awólọ́wọ̀ ṣe láti gbẹ̀rẹ̀ là ń rí dọ́là. Àárín nǹkan mímọ́ kí ló fà á? Torí pé wọn ò gbọ́ Yorùbá. Àwọn tó ń grow nílẹ̀ Yorùbá lè ní ò gbọ́ èdè yẹn. Wọ́n kàn gbé orúkọ sórí ni pé Yorùbá ni mí. Wọ́n kàn gbé orúkọ sórí. Tí ò gbọ́ èdè.
irú ẹni bàbá Bọ́lá Ahmed Tinubu tó gbọ́ ó mọ mí ní Yorùbá kò mọ̀. ṣé Báyọ̀ Adélábù tó gbọ́ Yorùbá kò gbọ́. tó bá gbọ́ ni wọn ní máa ṣe bá ṣe ń ṣe yẹn. Yorùbá máa ń fakọyọ ní níbi tán bá wà. ẹ ṣe tó máa yàtọ̀ kì í ṣe pé kára máa ní àwọn èèyàn. nígbà tí Buhari ń ṣàbúrú nígbà yẹn táwọn arúgbó burú ní ṣe tó ń ṣe ẹkọ́nọ́mì tá a rò pé ń ṣe dáadáa ni tí yà ń já àwọn èèyàn tí ò sí oúnjẹ tí ò sí gbogbo ẹ̀ tá à ń pariwo Buhari ti fẹ́ báyé jẹ́ o Buhari ti fẹ́ báyé jẹ́ o nínú ẹ̀ Buhari sì ń tọ́jú àwọn fámìlì ẹ̀. àwọn èèyàn gbọ́n gbà yẹn pé ó ṣí bọ́dà ní north ó ṣí oríṣiríṣi níbì kan ó fún àwọn àgbẹ̀ wọn lówó kan lọ dáko ó ṣe oríṣiríṣi ẹ sọ nǹkan tí Bọ́lá Ahmed ti ṣe fáwa nílẹ̀ Yorùbá. àfi kó mọ sọ pé òun fẹ́ la ọ̀nà Badagry lọ Sókótó òun fẹ́ la ọ̀nà láti etí òkun lẹ́kọ̀ọ́ bíbáyìí lọ sí Calabar tí ọ̀nà ọ̀tádẹ́wà ń bẹ̀ tó ti bàjẹ́ tó ti rà tí ò sọ náà bẹ́ẹ̀ mọ́. ẹ lọ wo àwọn ọ̀nà tí bàbá Buhari ṣe sí north ẹ lọ wo kó tó kúrò gọ́ọ̀mẹ̀ntì. àwọn bàbá yẹn ò láàánú wa gbogbo àwọn tí wọ́n ń represent Yorùbá ò láàánú Yorùbá lójú. ẹgbẹ́ tó kù tó jẹ́ police head ní Nàìjíríà IG mi ò sọ́rí láti mention orúkọ àbá yẹn wàhálà wà ní Ìbàràpá àwọn Ìbàrìbá wọ́n ń pa àwọn èèyàn ní area Kwara wọ́n ń pa Yorùbá ń bẹ̀ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ káàkiri gbogbo bá àwọn kíní yẹn ṣe ń terrorize inú gbó wa kò sọ nǹkan kan kò reinforce wa. the only thing táwọn yẹn propose sí ni pé kó fún wa ní state police ó ní no ó láti mature débẹ̀ ṣé nǹkan tó yẹ kó sọ lẹ́nu nìyẹn. tó ń bá dẹ̀ fẹ́ wá sí ìlú ẹ̀ ní Ìlà-Àró ń bí a kó oríṣiríṣi mọ̀pó dání tí ó tẹ̀lé àwa tá a wá ní mọ̀pó wọ́n wá advice wa ká padà sínú igbó ká lọ́ mọ̀ dáko àwa tá a ní security. wọ́n mú Ìgbòho wọ́n lé sẹ́yìn odi Ìgbòho wà ní Germany sí kò sí Nàìjíríà tó bá tó wà Nàìjíríà àwọn Fúlàní wọ́n lè má dọ́dọ̀ wa ká fi mọ̀ dáko. Ìgbòho ọ̀hún wọ́n ti lé sínú igbó wọ́n lé sílùú onílùú. Ìgbòho lọ àwọn ọmọ Yorùbá ní pírẹsidẹ́ǹtì ọmọ Yorùbá ní IG ọmọ Yorùbá ní army ọmọ Yorùbá ní gbogbo wọn ò wá lè jà fún Ìgbòho pé kó padà wọlé. tí Haúsá tẹ bá mú Boko Haram wọ́n máa ní kẹ́ má pa wọn ni wọ́n á ní kẹ́ lọ fi wọ́n sí ibì kan rehabilitation wọ́n ń kó wọn lamẹ́ríkà wọ́n ń dáṣọ tuntun bọ̀ wọn lọ́rùn wọ́n ń kọ́ wọn níwèé wọ́n ń dá wọn padà sí class. ọmọ tiwa Ìgbòho kò yìnbọn sí yẹn o kò bá Fúlàní jà ó kàn sọ fún wọn pé ẹ fi lẹ bàbá mi lẹ̀ torí pé ẹ ń pa àwọn àǹtí wọn ẹ ń pa àwọn ẹ̀gbọ́n wọn ẹ ń pa fámìlì wọn ẹ fi lóhun lẹ̀ ẹ mú ẹ lé sẹ́yìn odi ó kọ́kọ́ lò bí 2 years ní Kotonu kó tó travel padà sí Germany wọn ò fún chance àti wọ Nàìjíríà mọ́ a sì láàlọ́mọ Yorùbá ní gọ́fìmẹ̀ntì ṣé Yorùbá ṣé gbọ́ Yorùbá wọn ò gbọ́ Yorùbá mọ́ bó ṣe wà yẹn ìtumọ̀ Yorùbá tí mo ní wọn gbọ́ nìyẹn wọ́n lè máa sọ lẹ́nu bọ̀ wọ́n gbọ́ tá bá gbọ́ ni wọ́n mọ̀ pé ilé ẹni là á máa kọ́kọ́ ṣe ká tó ṣe ta èdè yẹn ni wọn gbọ́ mọ́ tí mò ń sọ so mo kàn wò pé tọ́lọ́run bá lè fún wa ṣe nílẹ̀ Yorùbá tó lè dá ìgbà padà fún wa tí ó gbé ọmọ bíbí ilẹ̀ Yorùbá jáde tí ó jẹ ojúlówó tẹ́jẹ̀ Yorùbá rìn lára rẹ̀ tí ó jà fún wa ó ní ká máa bẹ lọ́n fún ẹ má jẹ́ ká dó táwọn tí kàn fi irọ́ tú wa lómi ọbẹ̀ jẹ àwọn olóṣèlú yẹn o gbogbo wọn pátá ọ̀tá ilẹ̀ Yorùbá ni wọ́n they are still coming back in 2020 in the next 2 years they will come back to us tó bá wá wù wá ká tó embrace wọn ká mọ̀ ṣe kògán lẹ́yìn wọn àwa la máa wà ń bẹ̀ la máa jẹ̀yà yẹn lọ àṣírí ibẹ̀ lẹ́gbẹ́ lẹ́nu lẹ́yìn irú àwọn crisis báyìí ibì kan ló máa ti ń bẹ̀rẹ̀ a ti rí problem láàrin àwọn ọba tá a jẹ nílẹ̀ Yorùbá a ti rí problem lórí àwọn tá a yàn síjọba nílẹ̀ Yorùbá so gbogbo kínní yìí ẹ̀kọ́ ló yẹ kó jẹ́ ó yẹ ká organize the class anybody tó bá fẹ́ ṣáájú ilẹ̀ Yorùbá kó wá kó jókòó ká béèrè question lọ́wọ́ ẹ̀ ká yan àwọn ìgbìmọ̀ tí ó set panel fún wọn ṣé o fẹ́ represent Yorùbá ni àbó o fẹ́ represent ara rẹ̀ unlike irú Olúwo ń sìn ẹ́ mà para rẹ̀ ló represent kò represent interest Yorùbá irú ọba Ògbómọ̀ṣọ́ ara ẹ̀ ló represent kò represent ilẹ̀ Yorùbá Imam Mutalia ara ẹ̀ ló represent kò represent ilẹ̀ Yorùbá
wọ́n ṣó sáìn pé ọmọ Yorùbá làwọn. wọ́n ṣó sáìn. Yes, Yorùbá ló ní sẹ̀mí bí ọ́ lóògùn ọ̀rẹ́. sẹ̀mí bí ẹ́ lóògùn ọ̀rẹ́. ẹ̀rí ọba ṣẹ̀ ọ́ ò lè lọ bọ́ba láàfin pé kábíyèsí kílẹ̀ ni mo ṣe ẹ yọ̀ǹda mi. wọ́n lọ́rọ̀ tútù a máa yọ òbí lápò, ọ̀rọ̀ náà sì ni máa ń yọ ìdánú àpò. so lórí kéèsì yẹn èmi ò ní rí jù báyìí lọ lónìí. lágbára Ọlọ́run a tún máa mú àkọ́tún ètò míì wá láìpẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó dá ayé àti tọ̀run. ẹ ṣé mo dúpẹ́ gbọ́ ẹ̀yin tẹ́ ti gbọ́. then ẹni tó bá ní ipá àti agbára láti bá wa ṣe àwọn ètò yìí káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá kan fi rí gbogbo ibi tọ́mọ Yorùbá bá dé tán wà, ẹ bá wa ṣe o, ẹ ṣàánú wa o. lórí YouTube ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe kẹ bá wa tì kó jáde dáadáa. ẹ ṣé.